ọjọ́ mẹ́ta ní mọ̀ kí n torí pé ẹ kú ilé báyìí là ń kára lé ẹ káàbọ̀ là ń kára ta ẹni tá a bá ti rí péjú mẹ́ta là ń kí pé ó kú ọjọ́ mẹ́ta ẹ kú ẹ̀rí ni àìbéèrè ẹni adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó jẹ́ kẹ́mi kó tún rẹ́mi kojú kórojú lórí ọ̀rọ̀ Ọmọbọ́láńlé náà la wà àmọ́ ìyẹn ti di àtúngún ọbẹ̀ ti di àtúnṣe bẹ́ẹ̀ sì ni ọkà ti di àtúnrò lórí ọ̀rọ̀ Ọmọbọ́láńlé ìmọ̀ sọ̀rọ̀ bí Ọmọbọ́láńlé kọ́rọ̀ ilé ìbàyè yín lóòótọ́ Àlímọ̀ gbà kí wọ́n á gbélé wọn Àlímọ̀ ni mo mọ̀ níbi tí mo ti lọ sí exam gbogbo ilẹ̀ tí mo tán bá ṣe pàdé àmọ́ báwo ni ìrìn àjò pé mò ń fẹ́ bàbá Àlímọ̀ ṣe wá gbogbo ọgbọ́n tí mò ń lò Àlímọ̀ ní ń kọ́ mi àmọ́ Àlímọ̀ ò mọ̀ wípé bàbá òun gangan ni mò ń kọ́ ọgbọ́n yẹn fún lóòótọ́ oore l'Àlímọ̀ ṣe fún mi ọ̀rọ̀ òfòòsì kan pé lágbájá ṣe é lóore bí Elédùmarè ṣe design ọ̀rọ̀ ìfẹ́ ò yé ní kankan àwọn kan máa sọ pé kì í ṣèfẹ́ lost ni lójú yín ló sì jẹ́ lost lójú ẹni tí ìfẹ́ ń dààmú ìfẹ́ ni ó mọ̀ pé àbí kí ni ká ti pè é èmi ọmọ just 22 years old ṣé mo jẹ́ ti wọ 22 ṣá 20 tí ìfẹ́ bàbá 50 wá múmú lọ́kàn mi débi pé mi ò lè ṣe aláìmárì kí n tó lọ gbélé àwọn Àlímọ̀ mi ò ní boyfriend kì í ṣe pé bí mi ò ní boyfriend tá a jọ fẹ́ra wa rí àbí tá a jọ ń fẹ́ra wa ṣe kínní àmọ́ pé bí ọkùnrin tó dúró bí bàbá Àlímọ̀ mi ò ní. ọjọ́ ìyá Àlímọ̀ ò sí nílé Àlímọ̀ màmá Àlímọ̀ àwọn àbúrò ẹ̀ àti dádì wọn àwọn àbúrò ẹ̀ aṣọ tí dádì wọn rán fún wọn Àlímọ̀ aṣọ tá lè máa wọ̀ aṣọ tí ìyá rẹ̀ rán kù òní Àlímọ̀ dẹ̀ mú lọ ọ̀pá kan àbọ̀ ní ọ̀pá mẹ́ta àtàbọ̀ nìyẹn rán fún tẹ́lẹ̀ kókó bá a pín sí materials bọ́ mi ń dówó materials lọ́wọ́ so mi ò lọ mo ní kó má wọrí kó ràn kó lọ pé màá dúró sílé màmá kàwé mo wà nílé nígbà tó di bí ọwọ́ aago 5 bàbá Àlímọ̀ dé mo lọ sílẹ̀kùn fún wọn wọlé Àlímọ̀ ní ẹ̀gbọ́n o skul dẹ̀ lẹ́gbọ́n ẹ̀ wá ó wọlé nígbà tó wọlé táwọn wọlé mo kí wọn káàbọ̀ sà ẹni wọn ò rún 40 o èmi ti wà nínú short skirt máa wà tí alternate ti máa ń wọ̀ sùn mo fi lọ sílẹ̀kùn fún wọn àti wà ní rọ̀lẹ́ oúnjẹ tó wà ní kitchen èmi ti wọ́n mú oúnjẹ mo ti jẹ nígbà tó dé wọ́n lọ sínú wọ́n gbé nǹkan sọ́wọ́ torí wọ́n ní mọ́tò wọ́n ní Àlímọ̀ ní káwọn gbé fún mi pepper soup tó ń ṣe ń bẹ́ẹ̀ ni pẹ̀lú drinks malt kìíní kan pé torí pé mi ò wá ó dẹ̀ ní kí n wọṣọ lé wa mo ní mi ò lè wọṣọ lé lọ bí tó ti mú aṣọ mi láìkè ìyẹn lèmi lọ wọ́ọ̀mù nínú bẹ̀ pé mo lè ti jẹun o pé bí a tó bá ti díẹ̀ sí mo lè jẹ nígbà bí 6 náà gbé wá mo wá lọ wọ́ọ̀mù ẹ̀ wọ́n wá ní kí báwọn bomi wá bí nǹkan mo wá lọ bomi fún wọn bí mo ṣe wá lọ wọ́n wá pè mí padà wọ́n wá ní pé ṣé mo ní boyfriend mo ní ẹ̀ wọ́n béèrè àwọn ìbéèrè kan mo dẹ̀ dá wọn lóhùn wọ́n tó kí mi pé ṣé mo ti ṣe àwọn kankan rí ẹ̀nà òkè sọ́kùnrin ti láì lábẹ́rẹ́ nǹkan tí wọ́n fi mú mi nìyẹn mo ní rárá o wọ́n ní òkè mo lọ èmi ló ń tèmi àwọn question wọn fọ́nì sí mi àmọ́ mi ò tí ì kẹ̀bẹ̀ ni pé kí n mọ̀ pé bí dádì mi èmi ò mọ dádì mi ẹ ṣáà ti gbọ́ story bí bàbá mi ṣe kú
so mi ò rí bẹ́ẹ̀ ni pé ìbéèrè tó ń béèrè lọ́wọ́ mi ó wà kíní kan mi kàn ṣe mo lọ wọ́n tún padà pè mí mo lè dá wọn lóhùn nǹkan tí ò tó nǹkan ni kì í bá àwọn mú fún wọn mo tún lọ torí pé ẹnu ní nǹkan báyìí lẹ́yìn àti máa ń gbọ́ kó tó di pé bàbá àlímọ̀ forcefully bá mi ní àjọṣepọ̀ ni kì í ṣe wípé nǹkan tí bóyá mo fi dùnnú gbà nígbà tó ń ṣe tí mo níyà no ó ní kí n jẹ́ káwọn ṣe nǹkan kan fún mi tí mi bá ní sọ pé àwọn fẹ́ káwọn ṣe nǹkan fún mi mo ní kí ni mo ní kí n ṣàmà wọ̀rì kí n ní sùúrù. ní alákọ̀ọ́kọ́ èmi àti bàbá àlímọ̀ kò jọ first kò jọ kankan ẹlẹ́ẹ̀kejì ni òun ṣe first. bàbá àlímọ̀ jẹ́ ọkùnrin tó yẹ pé tá bá ní pé ọkùnrin ńlá obìnrin ní abẹ́ ẹ má gbé ife fún anybody bàbá àlímọ̀ ní kẹ́ ẹ lọ gbé ife fún. bàbá àlímọ̀ yẹ kí bàbá àlímọ̀ gba ife ipò kìíní bẹ́ẹ̀ sì ni wọ́n ní pé ọmọ kékeré ò bá dókòó abẹ́ nìkan wọn ó sọ pé kò wà báwọn nìkan ló dáa jù bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ o bàbá àlímọ̀ ń try. bàbá àlímọ̀ kọ́kọ́ ní kí n kọ́kọ́ lọ wẹ̀ náà inú ilé wọn náà ni o nígbà tí mo wẹ̀ tán bàbá àlímọ̀ wá gbé pílò wọ́n wá bẹ̀rẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ìsàlẹ̀ bẹ́ẹ̀dì èmi gbé pílò wọ́n wá yàtọ̀ mi báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ń la bàbá àlímọ̀ ńlá dé òdì mi àwa sọ pé ìyá àlímọ̀ kò fẹ́ fi bàbá àlímọ̀ lẹ̀ àgbàlagbà bàbá 50 gbogbo èèyàn ọkùnrin tẹ máa ń tẹ àwọn ọbọ wo abẹ́ obìnrin má bẹ́ẹ̀ là o wọ́n ṣe ń ṣe kàn wọ́n o àwọn bàbá àlímọ̀ òun ni wò mí o ó kàn ń gbé dọ̀ mi sókè ní wúrẹ́wúrẹ́ mo jórí wọn mo pariwo dájú ó sẹ́ni kankan lé nígbà tó wá ṣe yẹn tán bí mo ṣe bẹ̀rẹ̀ náà bí mo ṣe wà létí bẹ́ẹ̀dì tó fi pílò sí náà ni mo ṣe wà bàbá àlímọ̀ wá sùn lèmi lórí bẹ́ẹ̀ mo wá kàtàn mi mo fi tàn mi wé wọn bàbá àlímọ̀ wá bẹ̀rẹ̀ sí géèdì ìlú kódà bí èèyàn bá mú ọ̀bẹ kó fi tì mí lọ́rùn pé kí n bàbá àlímọ̀ sílẹ̀ èmi ò ní filẹ̀ o. bàbá àlímọ̀ dì mí mú bàbá àlímọ̀ ò jẹ́ kí bàbá àlímọ̀ kàn géèdì lọ lórí mi ni. ọkùnrin tí ò bá mọ ìdí gé lórí obìnrin ẹ sọ fún ẹ ló lọ kọ́ sílẹ̀ bàbá àlímọ̀ ó dàbí pé wọ́n mọ̀ gba fọ́ọ̀mù ní ìsìn bàbá àlímọ̀ ṣe léyìí tí ó sì rẹ̀ wọ́n tí mi sì rí kán mú nǹkan gbé nǹkan sẹ́nu nígbà tó ṣe tán nígbà tí àlímọ̀ dé ó ṣe mí bí kí n sọ fàlímọ̀ àmọ́ 20,000 ni bàbá ẹ̀ fún mi agreement dẹ̀ ni 20,000 tí mo tún gbádùn ẹ̀ mo ní tí màá tí wọ́n bá ti sọ̀rọ̀ tán kí n máa delete ẹ o Àlímọ̀ smart o mo ní kó má worry I am smarter than her mo ní mo gbọ́n sásá ju Àlímọ̀ lọ lóòótọ́ Àlímọ̀ gbọ́n mi ò sì kí n fi fóònù mi pamọ́ f'Àlímọ̀ nǹkan tó wá worst ń bẹ ni pé bàbá Àlímọ̀ gan kì í fi fóònù rẹ̀ pamọ́ f'Àlímọ̀ bó la wá ṣe ṣe táṣìírí ìwọ ò tú kó tó dìgbà táṣìírí bẹ̀rẹ̀ sí tú yìí kò sì síwà kankan tí mo wù sí ìyá Àlímọ̀ ọwọ́ Àlímọ̀ ni mo ti ń kọ́ ẹ̀kọ́ náà torí mò ń sọ fún mo jẹ́ kó yẹ pé ẹni tí mò ń fẹ́ tó múnú mi dùn ó ti níyàwó sílé ó dẹ̀ ń tọ́jú mi ó sì ní kí ló kàn mí pẹ̀lú ìyàwó tó wà nílé ẹ̀ sòfà tó bá ti ń tọ́jú mi bó sì gbá sí lẹ́nu ó ní kóun wà lọ́mọ mo ní rárá kò fẹ́ kí anybody mọ̀ òun lórí pé ó níyàwó sílé kí wàá lẹ̀ bí mi ń bẹ mò ń bọ̀ mi ò tí